mo fẹ́ draw attention wá sí àwọn kan especially àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn lọ́balọ́ba wa pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu sí àkíyèsí àwọn kan tó ń lọ nílẹ̀ Yorùbá. Kò ní dáa pé a máa rí nǹkan tí kò dé káàtó nílẹ̀ Yorùbá ta kò dákẹ́ wípé ààrí. Security Yorùbá wà very important. Security ilẹ̀ wa ilẹ̀ Yorùbá wà very important. The reason tí mo fi ṣe fídíò yìí láàárọ̀ yìí ni pé àwọn kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn fídíò kan disturbing video kan náà tó ń tún send sí mi kò jẹ́ kí inú mi dùn àtọ́rọ̀tọ̀ nípa àwọn Fúlàní tó ti gba ilẹ̀ Yorùbá kan. Tá bá ní ọmọ wa lórí àlééfà ó yẹ ká lè mọ important pé yes ọmọ wa ló wà ń bẹ̀, torí pé ìgbà tiwa lélẹ́yìí ká lè sáré lò dáadáa fún protection ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí, mo máa ń sọ I'm an unrepentant Tinubu supporter tí mo gbàdúrà pé kí bàbá yẹn kó wọlé ẹlẹ́ẹ̀kejì, tó mo rí pé bàbá yẹn God sent ni fún Nàìjíríà. Bọ̀ àwọn ọkùnrin tó bá kù díẹ̀ káàtó mo ṣe ń support bàbá yẹn tó ń rí máa point attention wọn sí kán rí pé bàbá kù díẹ̀ káàtó bí ẹjọ́ ẹ bá fọ́ àtúnṣe sí gẹ́gẹ́ bí ọmọ Oòduà tọkàntọkàn tó lè nífẹ̀ẹ́ Yorùbá dénú. Kí ni mo ń try sọ ni pé àwọn fídíò burúkú kan tó yí wọ́n send sí mi tí àwọn ajínigbé Fúlàní tó ń lọ sí àwọn ibìkan ní àìpẹ́ bí ìjẹta tó ń kó àwọn ọmọ school nílẹ̀ Yorùbá níjẹ̀bú tó ń kidnap a lot of people. Àwọn olómọ tó wà níléèwé tó ń pariwo wọ́ọ̀wọ́ tó ń yìnbọn sí yìnbọn tó ń pariwo wọ́ọ̀wọ́ máa play fídíò yẹn fún yín sí along the line máa play fún yín ẹ gbọ́ fídíò yẹn fún àǹfààní àwọn tí ò bá tí ì rí fídíò yẹn. A lè pretend pé ààrí nǹkan tó happen nílẹ̀ Yorùbá, and then àwọn lọ́balọ́ba wa nílẹ̀ Yorùbá, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn bàbá inú Afẹ́nifẹ́re tí a mọ̀ pé àwọn ni vote of Yorùbá race, mo fẹ́ kí àwọn náà dáhùn sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nípa ọ̀rọ̀ tó ń lọ láàrin bàbá Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ààrẹ Gani Adams. Gbogbo àwọn lọ́balọ́ba ló mọ̀, gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ló mọ̀ pé àárín àwọn méjì ògún. A dẹ̀ fẹ́ kí àtúnṣe wà. Gbogbo àwọn àgbààgbà yìí náà máa ń rí bàbá Bọ́lá Ahmed Tinubu ló ń bá wọn sọ̀rọ̀ tó ń dẹ̀ máa ń rí wọn. A dẹ̀ mọ importance ààrẹ nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí iṣẹ́ tó ń gbé dání fún the insecurity tó bá àjà nílẹ̀ Yorùbá. A nídìí olóyè ààrẹ Gani Adams. Bọ̀ torí pé àárín bàbá Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ààrẹ àríwọ̀n ògún, iṣẹ́ tí ó yẹ kán ṣe fún wa nílẹ̀ Yorùbá wọn ò lè ṣe é. A dẹ̀ tún mọ gbọ́mi sí omi ọ̀tọ̀ tó fẹ́ wà láàrin ààrẹ Gani Adams pẹ̀lú olóyè wa Sunday Igboho, tí mo fi pé ó yẹ kí àwọn lọ́balọ́ba wa àwọn àgbààgbà Yorùbá ó ní wá bí àtúnṣe ṣe máa wà, because we need two of them fún security ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn aláàbò tó kù bí àwọn Àgbẹ̀kọ̀yà gbogbo àwọn tó kù
nílẹ̀ Yorùbá ẹbí mo ṣe lẹ́kọ̀ọ́ pé a lè ní ọmọ wa níbi tí wọ́n authority kí àti máa jẹ wá káwọn Fúlàní kan kó tó wá máa kó wa lẹ́rú nílẹ̀ wa kò possible. Àwọn àgbààgbà wa yìí wọ́n níṣẹ́ láti ṣe látòrí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa Adéyẹyè kábíyèsí kádépẹ́ lórí o lórí bàbá Aláàfin of Ọ̀yọ́ bàbá wa kábíyèsí Olúgbọ́n bàbá wa kábíyèsí Olúbàdàn bàbá wa Láké àwọn lọ́ba àwọn bàbá inú Afẹ́nifẹ́re àwọn àgbààgbà Yorùbá ni mò ń ké sí láàárọ̀ yìí ẹ bá wá àtúnṣe sí nǹkan tó wà nílẹ̀ gbogbo yín pátápátá ẹ máa ń rí ààrẹ ẹ máa ń bá ààrẹ sọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ máa ń bá wọn sọ̀rọ̀ ẹ bá wá àtúnṣe sí nǹkan tó wà nílẹ̀ kí a lè rí ààbò nílẹ̀ Yorùbá. A gbọ́dọ̀ wà very careful nítorí pé time wait for nobody àmọ́ nǹkan tó yàtọ̀ lọ́la ọmọ wa ló wà ń bẹ̀rẹ̀ sí ó yẹ ká fìlẹ̀ nílẹ̀ Yorùbá pé ọmọ wa ló wà ń bẹ̀ kò yẹ kí àwọn Fúlàní kan kó tó máa dúnkòkò máa wà nílẹ̀ Yorùbá pé wọ́n yìí ṣe tí náà ewu kan lọ sí Ìbàdàn lọ́jọ́ yẹn thank God pé Olúwa fún bàbá Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé ṣe pẹ̀lú àwọn security agent wa tó rescue gbogbo àwọn ọmọ wa tí àwọn olórí burúkú yìí kan tó kidnap kudos to them àti bẹ́ẹ̀ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé náà torí pé mo rí lẹ́yìn ní mẹ́ta pé àwọn náà ti lọ ra surveillant plane kan báyìí that is very good àwọn ọ̀dọ́ àwọn wa náà nìyẹn of surveillance that is a very good one that's a good move tí mo try to sọ ni pé ẹ jọ̀ọ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin lọ́ba wa ẹ wá tuntun sí nǹkan tó wà nílẹ̀ yìí a nídìí àwọn akíkanjú yìí nílẹ̀ wa kó bá wa lé àwọn èèyàn burúkú yìí kò ní sàkání wa ó ti ń pọ̀ jù bó ẹ̀yin lọ́ba ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ rí gbogbo tó wà pọ̀ ẹ̀dẹ̀ dákẹ́ bí pé ẹ̀ rí ẹ jọ̀ọ́ tó lọ́wọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ wá àtúnṣe sí nǹkan tó wà nílẹ̀ yìí ẹ wá bí àárín àwọn tó à ń sọ báyìí ni wọ́n ṣe máa gún we need them ẹ wo àwọn Tom Polo ẹ wo bí ìjọba ṣe support wọn tó equip wọn ẹ wo Àṣàyí Dòkúnbọ̀ ẹ wọ́n support wọn tó equip wọn kí ló wá ṣe tiwa tẹ́pẹ́ àwọn aláwọ̀ àmbẹ̀rẹ̀ sí tẹ́pẹ́ àlè support àwọn tiwa ká equip wọn kọ́ lè provide security fún wa nílẹ̀ Yorùbá so that àwọn èèyàn burúkú yìí wọ́n lè wọ́n wá sílẹ̀ wa mọ́. Mo tẹ̀ tó wá gbọ́ pé wọ́n sọ pé àwọn tó wà tó ṣe kí lọ́wọ́ ti gbọ́dọ̀ pé wọ́n lè lo AK-47 pé kíní kan náà lè lò pump action náà lè lò mo gbọ́ pé wọ́n sọ pé wọ́n lè lò ju pump action lọ ṣé pump action wọ́n fi lọ dojúkọ àwọn èèyàn burúkú yìí ẹ̀ẹ́dì nǹkan tó gbé dání ni bàbá Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ ẹ wá nǹkan ìsọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ̀yin ni ọmọ tiwa tí a dẹ̀ ń gbàdúrà kẹ́ succeed tó Olúwa jẹ́ máa jẹ́ kẹ́ succeed lágbára Ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé èmi ni tí àdúrà tí mo gbà ní pé kójú má tì wá kẹ́ succeed torí pé mo rí pé Olúwa ló rán yín wá láti wá tún Nàìjíríà ṣe Olúwa náà á dẹ̀ fún yín ṣe but ààbò ilẹ̀ Yorùbá wà very very important ẹjọ́ ẹ wá tún ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn bí àárín
bàbá Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ààrẹ Gani Adams bó ṣe máa gún èyí lọ́balọ́ba náà ètò wà túnṣe sí àárín ààrẹ Gani Adams pẹ̀lú olóyè Sunday Igboho báyìí ni wọ́n ṣe máa gún. Ọmọ kan ò jẹ́ kí n gbádùn ọmọ dáadáa ọmọ lálùbáríkà nílẹ̀ Yorùbá pé bí àárín àmì ìṣe máa gún Ṣọlá kò gbọdọ̀ kú. Ọmọ dáadáa ọmọ lálùbáríkà tó nífẹ̀ẹ́ Yorùbá dénúdénú tó fẹ́ àtúnṣe fúnlẹ̀ Yorùbá obìnrin bí ọkùnrin ni. Bí àárín olóyè Sunday Igboho pẹ̀lú ààrẹ Gani Adams bó ṣe máa gún lọmọ yẹn sáré lójoojúmọ́. Ọmọ yẹn ò dákẹ́ ibi tí àwọn kan tẹ́ pé wọ́n kàn fẹ́ máa trend lórí social media tẹ́ wọ́n kàn fẹ́ fi pawó tó máa lọ sọ àwọn ọ̀rọ̀ àṣàfàtì míì tí ẹ̀ kan sọ tẹ́ pé àdíkì nǹkan parí tẹ́ pé wọ́n tó máa dákún tó máa ba nǹkan jẹ́ ni ẹ má yẹ ká fún wọn láàyè bí ààrẹ wọn ṣe máa gún lórí ẹ̀ka máa wá kì í wọ́n ká tó máa dákun tó pé a fẹ́ mẹ́kì owó lórí social media. Ẹ má jẹ́ ká pa owó ẹ̀jẹ̀ ẹ má jẹ́ ká pa owó ìbànújẹ́ torí pé a fẹ́ trend tẹ́ pé àgbé kámẹ́rà síwájú ẹ tó ti wàhálà fúnlẹ̀ Yorùbá ẹ tó ti ṣe fúnlẹ̀ Yorùbá àwọn àbàjẹ́ torí pé a fẹ́ trend kí a máa perú ààrẹ Gani Adams ká máa sọ pé obìnrin ni pé ọ̀lẹ ni ìgbà kan pẹ̀lú gbogbo iṣẹ́ takuntakun tí máa ṣe fún ilẹ̀ Yorùbá kàtúwà ọmọ Yorùbá kan kó dúpẹ́ kámẹ́rà síwájú kó ní máa lọ pé obìnrin ni pé ọ̀lẹ ni kò lè ṣe wọn kan ìgbà kan tó máa bà wọ́n jẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ sí ọ̀ràn kan bẹ́ẹ̀ torí pé a fẹ́ trend lórí social media ṣé kí a máa wá àtúnṣe sí kí ibi ká tí wọ́n máa dákun tí wọ́n bá tiẹ̀ kù díẹ̀ káàtó láàrin àwọn akọni wa nílẹ̀ Yorùbá kí ibi ká tí wọ́n máa dákun bí ó ṣe máa parí ló yẹ ká máa wá kí ibi ká tí wọ́n máa dá wàhálà lẹ̀ láàrin wọn. Ààrẹ Gani Adams tí ẹ rí yẹn kì í ṣe ẹni àrífín kì í ṣe ẹni tí ẹ pé ọ̀lẹ gbogbo ilẹ̀ mọ̀ ẹ ká gbàgbé àbòsí. Kò dẹ̀ sẹ́ni tí yóò dé ní mistake ló ṣe wọ́n mistake ọ̀dẹ̀ ọ̀dà tó bá yẹ pé wọ́n tẹ̀ wá ní nǹkan tí wọ́n yẹ tẹ́ ẹ̀ láìkì ni ẹ wo gbogbo wọn tí máì ti sẹ́yìn fúnlẹ̀ Yorùbá pé ẹni tí yẹ pé àtúwà máa gbé kámẹ́rà sọ́jọ́ kan máa bàjẹ́ àtúwà máa bú lórí social media. Bí àárín ààrẹ pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu pé máa gún ká máa wá pẹ̀lú àbúrò wa náà olóyè Sunday Igboho báyìí wọ́n ṣe máa gún pé ká máa wá pé ká tó máa dákun àwọn méjì ní akọni ọmọlẹ̀ Yorùbá we need them kí ó ní kí mo lọ ẹ jẹ́ sáré play fídíò tí mo sọ máa play mo lè má lè ṣó ẹ máa gbọ́ bí wọ́n ṣe ń yin ìbọn nílẹ̀ Yorùbá bó ṣe ń yìnbọn àwọn Fúlàní yìí bó ṣe ń dalẹ̀ Yorùbá rú ṣe ń gbọ́. Ṣe ń gbọ́. Nílẹ̀ Yorùbá lélẹ́yìí o nílùú Ìjẹ̀bú bí Ìjẹ̀bú pa àwọ̀tẹ́bà níjẹta bí jẹrin lélẹ́yìí o ìjẹta bí jẹrin lélẹ́yìí o nílẹ̀ Yorùbá ní ìbọn pé wọ́ everywhere so ìbànújẹ́ ló máa jẹ́ fún wa pé a ní àwọn alágbára nílẹ̀ Yorùbá tó lè dojúkọ àwọn èèyàn burúkú yìí bọ̀ torí pé àárín wa ògún ẹ̀gbọ́n mi pariwo wọ́ everywhere nílẹ̀ Yorùbá nílẹ̀ tiwa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wá túnṣe sí ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ẹ ṣé gan-an.